èmi ò ráwọ́jọ́ kí ilé ṣe àfihàn ní wọ́n má bàa bá wa kí wọ́n má jẹ́ ikú ló tọ́ sí wa kí ilé ẹjọ́ wọn pa wá ṣùgbọ́n mo fẹ́ kó wà ní àkọsílẹ̀ wípé àwọn kan ń jà fún orílẹ̀-èdè lábẹ́lẹ̀ láti lè jẹ́ kí orílẹ̀-èdè tó tẹ̀síwájú ṣùgbọ́n àwọn tó jẹ́ ìjọba wa tó jọ olórí wa àwọn ọmọ ni wọ́n lúkúdù tí wọ́n bà orílẹ̀-èdè jẹ́ tí wọ́n ò jẹ́ kí effort wà wà báyìí lórí rẹ̀ ojú ẹ̀ lórí wa. Olúwa tí a bá ṣe àkíyèsí tí a sì wo àwọn kókó inú ọ̀rọ̀ Ọ̀gbẹ́ni Adéníjì a rí pé ìkà ẹni ibi ni ọ̀gá ẹ̀ tó ṣe òkùnfà gbígbé débi tó wà yìí èlò lówó 30,000 naira èlò ni téèyàn fi ẹ̀mí èṣù jẹ́ kí ó lose ọmọ ó tún lose ìyàwó àwùwà gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí kì í ṣe pé àwọn tó ń ṣẹlẹ̀ sí wọ́n ní ìfẹ́ ṣe intentionally but àwọn nǹkan kan ló máa ń ṣokùnfà kọ̀ọ̀kan ẹ̀gbọ́n àlàyé tó ṣe báyìí ǹjẹ́ tí wọ́n bá ti fún ní 30,000 naira yẹn ǹjẹ́ ó máa di ẹni tó máa di pàpà lagi lọ́jọ́ òun tó máa wá sọ wípé òun fẹ́ ṣe nǹkan kan òun fẹ́ gbèjà ara òun fẹ́ ṣe kíní kan ojú inú ìbò olúwa wọn ẹgbẹ́ ìgbẹ́jọ́ yìí ẹ̀yẹ́ wò fínífíní dáadáa ẹ̀rí pé gbogbo ẹ̀ náà kọ́ ló fi jẹ̀bi ẹ ṣe ìdájọ́ kó títọ́ olúwa wọn. mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 10 oṣù 10 tá a wà nínú ẹ̀yìn check your records. yà yín lẹ́nu pé ẹ tún rí mi láàrin yín. èmi ni mo sọ fún ọ̀rẹ́ mi pé kó bá mi ránṣẹ́ sí i pé mo fẹ́ bá yín sọ̀rọ̀. nǹkan tó ṣẹlẹ̀ the other time tí mo fi bínú kò sẹ́ni tí ó máa ṣẹlẹ̀ sí tí kò ní bínú. ṣùgbọ́n inú wa dùn pé àtèmi àtọ̀rẹ́ mi àti rí òtítọ́ rẹ̀. tàbí rí pé àwọn ọmọ ìwọ́n ti di ìrè sí gbòòrò. àwọn àjọba dẹ̀ mọ̀ pé nǹkan tí àwọn ọmọ yìí tí wọ́n sọ ní court òótọ́ ọ̀rọ̀ ló jẹ́ torí pé gbogbo wọn ni wọ́n rí ọ̀rọ̀ sọ pé nǹkan kan àbí kejì gbogbo wọn dé condition tí wọ́n wà fẹ́ fi ń ṣiṣẹ́ yẹn. mo dẹ̀ mọ̀ pé tí wọ́n wá béèrè lọ́wọ́ gbogbo yín náà ẹ̀ rí sọ tí mi ò bá tiẹ̀ mọ̀ ti gbogbo yín mú mọ́tò yín náà ó lọ́kọ àtọmọ sílé. then ẹ̀yin náà ó dà pé ilé ọkọ lẹ́wà àbí. torí ìdí èyí máa rọ gbogbo wa kẹjẹ kí a ronú pìwàdà torí èmi gẹ́gẹ́ bí èèyàn kan o èmi ò ṣiṣẹ́ ìmọ̀ ní tèmi o ìwọ̀nba ìgbà díẹ̀ tó kù tí màá lè ní senate house yìí mi ò ní ṣe burúkú mọ́ àbí ọ̀rẹ́ mi. káàbọ̀ ṣé bẹ́ẹ̀ ẹ̀yin yan. ọ̀rọ̀ rẹ o bàbá dẹ̀ bí gbogbo ẹ̀yin tẹ́ jókòó ìlú kọ̀ọ̀kan lóòótọ́ ó ní ìdí tẹ́ fi ń ṣe iṣẹ́ yìí ṣẹwárí mi náà tí mo wá joyè ìyá àgbà àyà bẹ́ẹ̀ ni nítorí wípé bẹ́ẹ̀ ṣe jókòó yìí pátápátá mo pẹ̀lú ẹni tó ń ba ti yín jẹ́ bẹ́ẹ̀ ni ṣé rí iṣẹ́ tá à ń ṣe yìí gbogbo wa pátápátá la mọ̀ pé kì í ṣe iṣẹ́ tó dáa fọmọlúàbí àṣebí mo bímọ tèmi mélòó nínú àwọn ọmọ mi ló wà láàrin yín èmi fún àwọn ọmọ tèmi pamọ́ síbì kan ìlú wa ń fi yín pawó ní báyìí o mo wá sun oorun mẹ́ta tí ènìyàn gidi gbọ́dọ̀ sùn mo sùn mo wá ronú mi wò mo rí wípé iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ tó dára téèyàn gbọ́dọ̀ fi lọ́mọ lọ́wọ́ ní báyìí ìpinnu mi ni wípé mo dissolve house. ẹ dúró ẹ jẹ́ kí n get it straight. nǹkan tẹ̀ ń kí aláti sọ nísìnyí pé ẹ fẹ́ dissolve house yìí. yes mo mean it. ẹ wo ìyá kò possible o ẹ ṣe máa dissolve house. ẹ máa dissolve house kí lè fẹ́ ká máa jẹ. àwọn ń dà o. ẹni sùúrù mo understand yẹn èmi náà ti mọ̀ pé nǹkan báyìí máa kọ́ mọ̀ kò yẹ yín mo ti bá yín tẹ bọ́tìn débi kan tó jẹ́ pé kò sí iṣẹ́ tí ẹ bá fẹ́ tí ẹ ò ní rí so ẹni iṣẹ́ tẹ bá fẹ́ ẹ wá bá mi màá bá yín tẹ bọ́tìn débẹ̀ tó yẹ pé ẹ bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ẹ máa pa owó pẹ̀lú ọwọ́ yín. ṣẹ́gẹ́ ẹ̀tẹ̀ tó yẹ kò sí problem rárá ṣé ọkàn wa balẹ̀ báyìí.
ẹ jẹ́ ká fọwọ́ wa ṣiṣẹ́ owó ká dẹ̀ fọkàn balẹ̀ ká. ìyà jẹ wá ẹni sábà bẹ́ ẹni sábà tọ́ àníjà kúta àníbíbírí àwọn balùjẹ́ tàbí rà ìyà jẹ wá ẹni sábà bẹ́ dàrú ẹni sábà tọ́ àníjà kúta àníbíbírí àwọn balùjẹ́ tàbí rà. Àbíkẹ́ omi tí mo ní ọlọ́rin fún ọ̀dà. Bàbá omi ò yọ o. Omi ọ̀yọ́. Mi ò yọ. Bàbá ẹ bá wa bálága sọ̀rọ̀ bá wa bẹ ìjọba omi ò yọ. Omi ọ̀yọ́. Tálẹ́ńtọ́ somi ọ̀hún fún gidi. Lákúndé. Ta ní bẹ́ẹ̀ ní ìsìn? Bùkọ́lá. Kì í ti ké Bùkọ́lá náà fẹ́ ṣe kó mi ọ̀yọ́. Omi ló pọ̀jọ ka rẹ̀ lọ ni. Arákùnrin bí mo kùnrin kan fún ọjọ́ òní mo ní òjò ń pèlú bọ́ inú òrí ń dùn Lákúndé lè lùbọ́ ọjọ́ náà tí ò wọlé tẹ́yẹ yìí ń dunú. Ẹ̀yin ọmọ fáyín lórí nígbà tójò dá òun wá ràn ẹ wá ń yọ ẹ̀yin yọ wo ìwọ lọ bá ń wá pure water iye tó bá jẹ ẹ mọ ọ̀nà yìí. ìyà jẹ wá ẹni sábà bẹ́. nígbà tí rímù rẹ̀ yìí láti mọ̀ kó bí ti jálè ní. Kí ló ṣẹlẹ̀? Lábàá mi ni ó ní mo gbà pé ó wọ́n lọ sílẹ̀ tí kú wọ́n ti bá sílẹ̀ yìí. Kí ló lè ṣe wọ́n? Wọ́n ṣẹlẹ̀ sílẹ̀ yìí. Ayọ̀ mi dà. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ gan. Ayọ̀ mi ti lọ. Kí ló ń dákẹ́ ló ń dákẹ́? bá a mú dìde. ní sùúrù arábìnrin nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kó jẹ́ àgbà bá ṣe máa yanjú ẹ̀. fọlọ́wọ́ Ọlọ́run sórí ẹwà o ṣe rí tó ṣẹlẹ̀ yìí ó sọ sẹ́mi lẹ́nu buyọ̀ sí o. wáná já béèrè àwọn béèrè kan àwọn ta náà pè é ṣáwọn ìtọ́jọ́ ń gbélé ni àbáwọn agbófinró àbí ẹ́mbásì Nàìjíríà náà ti pè ẹ́ pé nǹkan ṣẹlẹ̀ sọmọ ní Italy. Àwọn ọ̀rẹ́ ìwọ náà pọ̀. gbọ́. Àwọn balẹ̀ ṣé olóyìn ń bọ̀ ni àbọ̀ lùpà ni. wọ́n sọ kọ́kọ́. bí o ti ẹ̀ dúró gbọ́dọ̀ yẹ kí ni mo fẹ́ gbọ́. ọ̀sẹ̀ gbọ́dọ̀ wọ́n ti gbọ́ yẹ kí mo kú tí mo fẹ́ gbọ́. ọmọ tá a sì sẹ́ pé kó lọ farapamọ́ sọ̀hún kí nǹkan kan má bàa ṣẹlẹ̀ sí i. gbogbo ètò ṣẹlẹ̀ eléyìí yọ lọ́wọ́. ìyà jẹ wá ẹni sábà bẹ́. ẹni sábà tọ́ àníjà kúta àníbíbírí. Òkú ni wọ́n ń gbé lọ yìí o ìgbà tí ò sóògùn lọ́sibítù ẹ̀wọ̀n wọn bá tálíkà bí wọ́n ti ń kú bí iṣu.